ní haqiqatan bó ṣe rí náà ní ọwọ́ gangan ni ṣùgbọ́n kayfiya sórí bí ti wà yí gangan la laysa kamithlihi shay wa huwa as-sami'ul basir a kò lè gbọ́dọ̀ fi wé nǹkankan torí pé kí orúkọ ó papọ̀ kò sọ pé kí nǹkan yóò rí bákan náà lápòjúwe wọ́n lè sọ pé dúró lẹ́nu ọ̀nà ń bẹ̀rún fi dàbínú fi sẹ́nu rẹ̀ ẹnu ọ̀nà a jẹ́ pé ọ̀nà náà lẹ́nu àbí ò lẹ́nu ìwọ náà lẹ́nu orúkọ yẹn papọ̀ àbí ò papọ̀ ṣé bákan náà ìjẹjọ rí èyí ti tó kò filẹ̀ mọ̀ kẹtọ́lọ̀ bá lò ń lọ́wọ́ kò jẹ́ dandan kó rí bí ọwọ́ tiwa orúkọ lè papọ̀ àtàmáfòlò التماثل في المسميات لا يلزم أو لا يستلزم التشابه أو التماثل في الحقيقة pé orúkọ papọ̀ kò sọ pé kí nǹkan yóò rí bákan náà tí yádù ọwọ́ tó bá papọ̀ ní orúkọ pẹ̀lú ọwọ́ tàwọn èèyàn náà lẹ́yìn bàtà bá fi ròyìn ọlọ́run ìyẹn ò sọ pé dandan ni kó ṣe pé ọwọ́ wa bọ́wọ́ ọlọ́run ṣe rí náà lọ́wọ́ wa ṣe rí eléyìí ni àdìsọ́kàn ahlus-sunnati wal jama'a áyà yìí áyà kan nínú al-Qur'an eléyìí tọ́lọ́run fi ṣàfihàn ìbínú rẹ̀ rí àwọn Yahudi kọ́lọ̀ kó ṣọ́ wọn bẹ̀ ọlọ́run wala yazidanna kathiran minhum ma unzila ilayka min rabbika tughyana wa kufra ọlọ́run ni ma unzila ilayka min rabbika sórí al-Qur'an tá sọ kalẹ̀ fún rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ìwé ọ̀nà mà ní o ìwé ìtọ́sọ́nà ni ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Yahudi àbáwọn mùsùlùmí míì tí wọ́n bá jọ Yahudi kàkà kí Qur'an ó jẹ́ ìwé ọ̀nà mọ̀ fún tán bá ń gbọ́ lójoojúmọ́ báyìí wala yazidanna kathiran minhum ma unzila ilayka tughyanan wa kufra níṣe ni wọ́n tó máa ṣìnà sí ojoojúmọ́ náà ń gbọ́ bọ́n ṣe ń gbọ́ stone náà kàkà tó yẹ kí Qur'an kó jẹ́ ìwé ìmọ̀nà fún wọn nítorí àdìsọ́kàn wọn Qur'an ò ní jẹ́ mọ̀nà fún wọn àfọwọ́ al-Hafiz ibn Kathir alayhi rahmatullah ọlọ́wọ́n bá kí ọba ayọ́nu sí wọn wọ́n ní wala yazidanna kathiran minhum ma unzila ilayka min rabbika fi ghairi tanzil ìtumọ̀ ní pé ma unzila ilayka min rabbika la yazidanna kathiran minhum tughyanan wa kufra ay yakunu ma ataka Allahu ya Muhammad minan ni'ma in tí Ọlọ́run ọba tó pè ní ìdẹ̀ra fún wọn tí ṣe al-Qur'an tó ń gbọ́ tí yí ìgbésí ayé rẹ̀ padà sí dáadáa tọ́rọ̀ rẹ̀ ń já sórọ̀rùn tó mọ̀ tó tọ́ yàtọ̀ sí tí ó tọ́ bó bá ń bọ́ sí etí gbọ́ àwọn kèfèrí àwọn Yahudi àbáwọn mùsùlùmí míì tí wọ́n farajọ àwọn Yahudi ní kímà ìyà ni in tó ń jẹ́ ìkẹ́ fún wọn yóò máa jẹ́ fi haqqi a'da'ik nígbésí ayé àwọn ọ̀tá rẹ̀ minal Yahud nínú àwọn Yahudi wa ashbahihim àti àwọn tán farajọ àwọn Yahudi fakama yazdadu bihi almu'minuna tasdiqan wa 'amalan salihan wa 'ilman nafi'a gẹ́gbọ́ ṣe jẹ́ pé tí Kùránì bá ń bọ́ sára àwọn olùgbàgbọ́ òdodo tá ń gbọ́ bá ń ṣe ń gbọ́ yìí bí ó ṣe máa lé ìmánì wa kún tí ó máa ṣe wá lójú kòkòrò àti lékún níbi iṣẹ́ olóore tí ó máa lé ìmọ̀ ti wa kún yazdadu bi il-kafaratul hasiduna laka wa li ummatika tughyana àwọn ọ̀tá rẹ̀ àwọn oníkẹta àwọn ẹlẹ́gàn nínú àwọn kèfèrí àtàwọn aláìní kan ṣe nínú mùmìní kàkà tí Kùránì ó fi lé dáadáa kúnnù ìgbésí ayé wọn tughyana wa huwa al-mubalaghatu wal-mujawazatu li-haddi fil ashya níṣe làwọn ma tayọ àlà Kùránì ò ní rí bí dúró sí ní ti mọ́lẹ̀ nínú ìgbésí ayé wọn wa kufran ay takdhiba níṣe ni wọ́n ṣe kí ni o
wọ́n máa pè ọ̀rọ̀ Ọlọ́run bá nírọ̀ tẹ́lẹ̀mí bá gbọ́ tó ronú sí kódà tó ń lamijẹ lójú pé subhanallah ọ̀rọ̀ Ọlọ́run ló tó báyìí ṣùgbọ́n àwọn tí ò ní kan sí wọ́n ní kí ní kí lọ́wọ́ mẹ́ kò ní lápá dáadáa lára so lè tó ń túmọ̀ sí wípé kò sí bí nǹkan ṣe tóbi tó pàtàkì tó tí ń tún ayé ṣe tó tí ẹ̀mí tiwa ò bá ti dá in tún tún ayé ṣe yẹn kò ní tún ẹ̀nìyàn ṣe súnà tọ́lọ̀ ẹlòmíràn ìbá kírun ọ̀hún náà àníyàwó ló fi ń kì àjẹ́bá ń ṣe súnà náà àníyàwó ló fi ń ṣe àníyàn yẹn ní nǹkan yẹn fi máa ń lapa nínú ìgbésí ayé wa láàfi yàtọ̀ sáwọn mùnáfìkì gbogbo tá ń ṣe iná àwọn mùnáfìkì náà ń ṣe o ṣùgbọ́n tí nǹkan yìí ń bí sínú ìgbésí ayé wa kò ní bí sínú ìgbésí ayé mùnáfìkì torí pé níbi àníyàn àyàtọ̀ sára Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó fi eré yìí ó fi rinlẹ̀ nínú al-Qur'an nítorí àsìkò insha Allah ta'ala a máa tẹ̀síwájú tó bá di ìjókòó tí ń bọ̀ lọ́la abẹ́ Allah subhanahu wa ta'ala eléyìí tí a gbọ́ Ọlọ́run jẹ́ kó ṣe wá ní àǹfààní àwọn ìta tí ń gbọ́ tẹ́lẹ̀ náà Ọlọ́run jẹ́ kí ó wúlò fún ẹnìkọ̀ọ̀kan wa bi rahmatihi ya arhamar rahimin ìbéèrè léyìí ti pọ̀ rẹ́gẹ́dẹ́ odidi ìwé kan lélẹ̀ so inshallah a máa dáhùn yẹn tó bá di ọ̀la ọjọ́ ti lọ gẹ́gẹ́ bí a ṣe ṣàlàyé fún wa iṣẹ́ mọ́ṣálásí wa kí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó lo èmi àti ẹni sábàbí láti kó ipa èyí tó nítumọ̀ níbẹ̀ owó tá ń wá láti fi ṣiṣẹ́ masjid pàápàá jùlọ ìmọ́lẹ̀ eléyìí tá fẹ́ fà sínú ilé Ọlọ́run owó náà ò tí débì kan àrò ẹni kọ̀ọ̀kan wa nítọ́lọ́run bá fún wa lágbára ẹ jẹ́ ká dá sí account details mọ́sálásí 05199344459 GT Bank Darus Sunnah Islamic Foundation Mosque abẹ́ Allah subhanahu wa ta'ala kó lo èmi àti ẹni sábàbí dáadáa láti kó ipa tó nítumọ̀ lérí iṣẹ́ náà kó tó di wípé oṣù Ramadan yóò wọlé bákan náà ọmọ ìyá wa ta ní wọ́n ní ìpèníjà ojú àti ní ìpinnu pẹ̀lú ògo Ọlọ́run wípé tó bá di ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù February tá a fẹ́ wọnú èyí òun náà ni a fẹ́ ṣe iṣẹ́ abẹ náà fún ìtọ́jú ojú ọmọ ìyá wa náà kí Ọlọ́run bá kó má gba ìmọ́lẹ̀ ara tiwa náà owó tí wá ń bẹ́ńlẹ̀ kò tí ì pé o láti fi ṣe iṣẹ́ náà so kí ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ kí ká dá sí 2 million naira ó ní àtowó iṣẹ́ àtowó àwọn nǹkan tí ó rà àtowó tí ó fi wọkọ̀ lọ sí ìlú Kano torí pé Kano ni wọ́n ti fẹ́ ṣe iṣẹ́ abẹ náà so kí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala fún ìtọ́jú náà so gbogbo ẹ̀ ló papọ̀ sí iye tàà sọ yẹn iye tàà sì rí lọ́wọ́lọ́wọ́ ń sì yìí àti orí ju 1.3 lọ ó sì kù 700 ṣùgbọ́n a nígbàgbọ́ pé pẹ̀lú ògo Ọlọ́run olówó náà ní sábàbí dáadáa láti jẹ́ sábàbí dídá ìríran ọmọ ìyá wa náà padà àwọn ń bẹ Ọlọ́run Ọba ẹnìkọ̀ọ̀kan wa náà gbogbo tọ́lọ̀ ń pè ní ìmọ́lẹ̀ lára wa ọlọ́mọ mú kúrò lára wa jẹ́ kẹ́mí àwọn ìmọ́lẹ̀ tí ń bẹ lára wa jẹ́ kẹ́mí rẹ̀ ó gùn ju ẹ̀mí tiwa náà lọ má wá mú ìmọ́lẹ̀ kúrò lára wa láíláí à ń bẹ láyé ni nínú sàárè wa ni nígbà bá tún pàdé Ọlọ́run jọ́ wal qiyama ṣe wá ní nuruhum yas'a bayna aydihim wa bi aymanihim àkáàtì tá ń gba eléyìí sí First Bank ni 30 69 80 16 12 30 69 80 16 12 First Bank Adébáyọ̀ Ibrahim Ọ̀pẹ́yẹmí abi Allah subhanahu wa ta'ala kí ó lò wá ní sábàbí dáadáa wa sallallahu wa sallama ala nabiyyina Muhammadin sallallahu alaihi wasallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.